wọ́n tá ń ṣe yìí ìjọ tá a ti ń bá a bọ̀ wá à ń ṣe wá sí àṣedáwà bóyá gbogbo ń tá ń ṣe ìjọ tá a ti ń bá a bọ̀ bóyá kò lójútu lọ́dọọlọ́ lẹ́ni ọba jẹ́ àfa tí wọ́n bá ń pè ọmọ ṣe fàárí bóyá èèyàn ṣẹ̀ṣẹ̀ ṣèyí tí ó lójútu ni ìjọ tẹlomi ọwọ ase tí ó lójútu lọ́dọ̀ Ọlọ́run ìjọ òun ni ọwọ àmì báyìí sí alébọ̀wọ̀n ò rí báyìí òun ò ní wá àwọn tó sì fẹ́ pé ò ní iye tí ó fẹ́ gbà ní àwọn àwa ní pè má ẹyọ kan àwọn náà ló sì kò dọ́rọ̀ rẹ̀ òfin tí ó fi sọ̀ lọ́dọ̀ Ọlọ́run òun ni báyé bá ń pè ọ́ ọ máa ṣọ́ra àwọn àfa oníwáká wọ́n ń pè ẹ̀tàn tààrà ayé tàn ọ́ lógójúlé. ẹ̀tàn tààrà ayé tàn ọ́ lógójúlé. zẹ̀tàn tààrà ayé tàn ọ́ lógójúlé. owó náà rí lọ́dọ̀ rẹ̀ náà fẹ́ bá ọ ná. òkèlè náà rí lọ́dọ̀ rẹ̀ náà fẹ́ bù níbẹ̀. wọ́n pa àbíwọ́n ọ̀hún ká òun kejì kárù. ọgbàgbé pé bọ́rọ̀ bá dàrú tán tọ́lọ́rọ̀ ní ń dà. sẹ́tàn tara yẹn tán ọ̀lọ́gbọ́n ojúlé. bọ́ báyìí kọ́ ọ̀nà látẹ̀yìn báyìí yẹ máa wo àwọn àbá. agbọ́tẹ̀ni torí kú parọ́ ma. agbọ́tẹ̀ni torí kú parọ́ ma. bàbá wa ìmáàmù nígbàjà bàbá mọ̀kádàmù nígbàjà ọlọ́run jàre yín pẹ́. agbọ́tẹ̀ni torí kú parọ́ ma. torí kú parọ́ ma. wípé kú tó kú láyé fi gbàgbé ẹ báwo èèyàn kan títí ń lò gbà á bọ̀ wọ́n ní kò tí ì kú aráyé gbàgbé o ayé ṣe gẹ̀rẹ́gẹ̀rẹ́ wọ́n bọ́ síbòmí ọ̀sàyérí àbí ọ̀sàyérí. bẹ́ẹ̀ bá wọn wákà yìí yóò ma wọn ara rẹ̀ yóò sì ma bọ́ wọn ti ma gbogbo ńdọ́rọ̀ ń bá bọ̀ ọ́dá yé bá bẹ́ẹ̀ ròyìn rẹ̀ pé ń ta fún lágbájá rèé ńjọ́ tó bá ti ríra rẹ̀ pé wọ́n ló ní nǹkan náà ńjọ́ náà lọ́lọ́ wá gbà nǹkan náà kú lọ́wọ́ rẹ̀ ọlọ́mọdé ríra mi o ọlọ́mọdé ríra mi o ọlọ́mọdé ríra mi o gbogbo ẹ̀yin àlùfáà mi ní jẹ́ kíkí ọ pọ̀ torí mo níbi tí mo fẹ́ lọ níyà yìí. àmọ́ àwọn bàbá tí ń bẹ ń kalẹ̀ yìí láti rí bàbá mọ̀kádàmù ìgbàjà mo kí kọjá bẹ́ẹ̀ ti tó ọlọ́run wọn máa kí ìyókùnkùn wọ́n sàlámì ilaykum. bàbá wa tó jókòó tì wọ́n bàbá wo yẹmí àgbà mo kí ẹ̀yin náà alfa wa al-Sheikh Luqman man sada Allahu bastatan fil ilmi wal jismi wal baraka kéèyàn orí yẹn ní zuratan yẹn wọ́n máa pè àfààní mo kí yín púpọ̀ mo kí bàbá wa tó jókòó tì wọ́n mo kí àlùfáà wa gbogbo ẹ̀yin àfa mo kí ń bẹ̀ wọ́n wá padà sọ́dọ̀ àfa wa aláwọ̀ lárúbáwá àfa wa Sheikh Yusuf mo kí àfa wa apẹ̀rún àfa wa Murtada bàbá ọlọ́mọ tuntun tí ọlọ́run ní ọkọ̀ gbé mi wá sí Zabẹjọ ibẹ̀ wọn náà kọ́ ibẹ̀ náà la gbà kọjá ní tọ́nà ibẹ̀ mo ti pàdé gbogbo Ikhwanu Sofa
tààfi wá tẹ́mi náà fi njọ́ náà lèmi náà gba fọ́ọ̀mù mo sáyìn pé mo ní náà ti wà nù Ikhwanu Safa ẹni bá lóun ní wà nù eré ibùdó bá nù wọn gbé yẹn ní Ikhwanu Safa wọ́n wá lóun ní kọ́dẹ̀ ní ọlọ́run má jẹ́ ara ẹni tí ó di kámpù yẹn gbọ́dọ̀ di kámpù nù Ikhwanu Safa o kò sí di kámpù ọlọ́run bá wa dúró tì yín alfa wa Afọbajẹ Sheikh Abdul Wahid mo kí Alhaji wa Mikael Ọlánrewájú ọlọ́run bá dúró tì yín jù báyìí lọ afa wa Murtada Balógun àgbáyé afa wa Amir Rabi inú Ikhwanu Safa la hana wa afa wa iná olùkọ́ mi gbogbo yẹn alfa afa wa ráyè mo kí yín púpọ̀ mo kí àwọn mayiyan ní kalẹ̀ ajiwa sọlágbẹ̀rú àbí oníwà ajiwa tẹ̀lẹ̀kẹ́ ní oníwà ọlọ́dún tí yé bàbá wa Solan ọlọ́dún tí yé ẹ̀pọ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ajiwa tẹ̀yẹ arúgbóṣadì ní gbogbo yẹn pọ̀ bẹ́ẹ̀ ẹ dákun ẹ má bínú torí Ọlọ́run mo with full respect mo kí yín dáadáa o gbogbo ẹ̀yin àlùfáà mi mo kí yín púpọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe ìlkọ́ ẹni ọkà alákọ̀ọ́kọ́ ẹni ọkà alẹ́kejì ìmáyín òní jọba ọlá baba Sheikh Adam ọlá baba Mudir mo kí gbogbo ẹ̀yin ìyá mo kí àwọn ìyàwó àwọn àlùfáà mo kí yín púpọ̀ mo sì kí gbogbo ẹ̀yin ìyá tẹ́ ń bẹ níkàlẹ̀ oúnjẹ ọmọ Ọlọ́run ní jójó yín lẹ́nu mo kí gbogbo ẹni tí ń wù mí ní gbogbo àyíká yìí tó ń kálukú wa mo kí ẹni tí ń retí kíkí wa. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. àwọn èèyàn tá ń bẹ láyé Ọlọ́run fa lu àwọn àfáà púpọ̀ ó ní innama yakhsha Allaha min ibadihi al-ulama àwọn tí ń bẹ̀rù èmi Ọlọ́run nínú àwọn ẹrú mi àwọn àfáà ni wọ́n ní wọ́n á sọ lọ́dọ̀ tiẹ̀ pa àfáà alágbájá ọ̀dà bó ti ní ọ̀dà àwọn Ọlọ́run lóun fara mọ́ bẹ́ẹ̀ Ọlọ́run mánéjì wa kọ́lẹ̀ ní tí ọ̀dà nínú àwọn àfáà Ọlọ́run mánéjì ẹ̀ ó bo àṣírí wa lọ́fà tó fi já sí wípé ẹni ọba já àfáà tí ọba pààyàn tí ó sì fi ẹbọ kún ìjà àfáà kọ́ máa lè fẹ́rí kan lẹ̀ fúnṣà tó yẹ pé ìbáàdà rẹ̀ pẹ̀lú Ọlọ́run àánú wọn àtọ́lọ́run ọ̀dà kò sì pààyàn dépò tí yóò fi tọ́ sí náà kìámà àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ téèyàn ò lè má ṣẹ̀ irú èyí tí wọ́n náà máa ń ṣẹ̀ ní bá àfa àbáṣẹ́rú rẹ̀ wọ́n bá dá kìámà Ọlọ́run ò ní bá àfa àwí lójú rẹ̀ gbólóhùn bí Ọlọ́run ọba bá àfa àwí wọ́n ní kéèyàn sojú ọmọ kéwú níbi àfa máa wí wàláhì bó ti rí nù kò sí rọ́mbẹ́ o tọ́ba dá kìámà bá àbáṣẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ yóò wù tí ẹni wọ́n bá jẹ́ àfa tọ́ba yìí ṣẹ̀ tọ́ba dá kìámà Ọlọ́run ò ní bí kò ní bí lẹ́sẹ̀ ẹ̀ lójú àwọn èèyàn Ọlọ́run ò sì ní bá wí lójú àwọn èèyàn àwa àfa lè wọná má fọkàn sí a lè wọná àfa o tọ́jà lùmà nábì o láàfà tí ọba ti pààyàn tí sì mú àwọn faraidi rẹ̀ wá ala qadril mustata bọ́bá ń wá bẹ́ẹ̀ àmọ́ àfa wa sẹ̀sẹ̀ kan àbí ń wùwà kan ọwọ́ ni àwọn àfa náà kì í ṣe báwọn ni wọ́n fi ń pín àfa fi ń wípé ọ̀rọ̀ ẹnu mi ní ẹ wò ẹ má wò wá mi àwọn èèyàn wọn ń bú àwọn àfa wípé àwọn àfa sì lè máa wí bẹ́ẹ̀ ọ̀sánù rẹ ni torí tó ọba wo ìwà tá àfa ń wù tó ọba tẹ̀lé ọba dàl kìyàmà bó ti lanu lẹ̀ wọ́n náà rè fúnra ojú ẹ̀ náà làáfà ó sì máa wà lè Jánnà ọ̀rọ̀ tí mo sọ yìí ọlẹ́rìí o tọ́lẹ́ lómi tó lè takò mí àwa àfa ò lè wọ náà gbogbo ẹnu mo fi sọ a lè wọ náà àwa àfa Ọlọ́run ò sì lè àfa àtọ́ bá sì ṣe ń di ọ̀dà Ọlọ́run ò ní bí lójú rẹ̀ Ọlọ́run ó pè é sọ́dọ̀ ni òun àtọ́ Ọlọ́run ni wọ́n jọ sọ fúnra wọn nábà yìí ti gbọ́ra wọn yóò sì wà lè Jánnà kò lè sojú ẹnì kankan tọ́lọ́run ó fi bí yóò fi challenge àfa àpéyà èyí ṣe tó ṣe báyìí èyí ṣe tó ṣe báyìí èyí ṣe tó ṣe báyìí ẹnì kankan ò ní sí mbẹ ẹni ọba fẹ́ já mi tó já mi ẹ̀rí rẹ̀ ń bẹ ìrètí ti jù lẹ̀ ni. wa minan nasi wat-tawwabi wal-an'ami
مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباده ẹnbọ Ọlọ́run ọmọ pé a máa ṣàṣìṣe ni tóbi tó wá pọ́n wa lé báwọn ẹwọ àpọ́nlé tọlọ ẹwọ àpọ́nlé àti respect tó tọlọ́run tó fún wa kò ṣe dákọ ọwọ́ ó ṣe dákọ àwa èyí tó fi dákọ àwọn náà ni ó máa fi ṣe làákàyè wípé bọ́ bá fẹ́ wà lè Jánnà àti àbí kò dì má wa bí yàrá bá lóun ò ní tẹ̀lé wa kò ní rà lè Jánnà. ومن الناس والدواب ẹnbọ ẹwọ àfa tó ní anáàzù min jihati tẹmuzili akifa'u abuhumu adam wal ummu Awwa ó ti sùkọ́. الناس من جهة التمثيل أكفاء àwọn èèyàn min jihati tẹmuzili tá a bá ní kí a máa fi wá gbéra wa ẹjẹ́ gbéra wa sẹ́gbẹ̀ẹ́ ara wa àfa ní akifa'u wàláyé bákan náà ni wa ìjámù kùfúwànù bákan náà ni wa kulluna sawasiyya ka asnanil mus ayatọ̀ síra wa bàbá kan náà ló bí wa òun là ń pè ní Adam. أبوهم آدم والأم حواء ìyá tó sì bí wa fún òun náà ni Awwa àfa àwa ní àmá sẹ́mi kó ti ní bákan náà ni wa àfa àwa ní tọ̀ ẹ máa rò wípé bá a ti wí òun bẹ́ẹ̀ lórí o ti yé báwọn àfa àwa ní mandokuma abuhumu Adamu wal ummu Awwa wa in yakun lahum fi aslihim sharafun وإن يكن لهم في أصلهم شرف yufakhiruna bihi fatin wal ma فالطين والماء abani in yakun lahum sharafun إن يكن لهم في أصلهم شرف tó bá yẹ pé ìpìlẹ̀ tó dá wa ìpìlẹ̀ wa tí wọ́n material tọ́lọ́hún fi produce wa wá lọ́tọ̀dọ̀ ẹ̀ tó bá yẹ pé góòdì ló fi dá wa àbí fàdákà ló fi dá wa tó bá yẹ pé tọ́lọ́hún fi dá wa nu àbá ní ọmọ èèyàn ọba máa ṣe fáàrí pé òun àtọ́lọ́hún ẹgbẹ́ làwọn ọlọ́run àbá wa ní àmọ́fàtínú wàlmá àti ìyẹ̀pẹ̀ àtomi lọ́lọ́run kò kọ̀ lè máa wá bá ti gbó yìí. فإن يكن لهم في أصلهم شرف يفاخرون به فالطين والماء malifakaru illa li alimi nahum alale uda liman sitada adilla ما الفخر إلا لأهل العلم إنهم abani malifakaru ما الفخر inú gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń dáláyé olówó ní bàrí tí ó ṣe ما الفخر ọlọ́lá ò ní bàrí tí ó ṣe torí wọ́n bá dàlù kí á mọ̀ ọlọ́run ò ní gbowó lọ́wọ́ ẹ̀ ما الفخر إلا ọmọ gọ́dúnà ò ní bàrí tí ó ṣe ما الفخر إلا ọmọ Tinubu ò lè ṣe bàrí sí wa ما الفخر إلا Tinubu gan ti ń lọ pírẹsidẹ́ǹtì yìí bó bá débẹ̀ tán kò gbọdọ̀ pé kò ń tiwa torí bó ti débẹ̀ ọ̀sẹ̀ yà wà fà farabalẹ̀ gbogbo ẹlẹ́sìn míì ni wọ́n kọ́ tì àwọn àfa àládùn tì ọba yín ṣe mítìnì àbí ọba yín ṣe mítìnì ẹ̀yin àfa àlẹ́ parí ọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ náà bó bá débẹ̀ kò gbọdọ̀ ṣe fàárí kò sí fàárí kan tó lówó kan ó ṣe tiwa ọlọ́lá kan ò lè ṣe fàárí kọ́dà ọba àlú ọ̀gbọdọ̀ ṣe fàárí bàbá torí wípé àwa la ní fàárí àwa la lè ṣe fàárí lérí wọn lè anahum أمناء الله في الأمم àwa ní umana Allahi fil umam àwa ní Ọlọ́run ní a máa fi ayé lọ́kàn balẹ̀ ọkàn àwọn àfáà ló sì balẹ̀ jù láyé ó ti yé báwọn aláwo ọkàn wọn yé balẹ̀ ọkàn wọn nífà yé balẹ̀ ọkàn ọlọ́pẹ̀lẹ̀ yé balẹ̀ toró lè dọ̀la nísìnyí kí ifá rẹ̀ ọ yarí máa lọ́wọ́ Ṣàngó lè padà yarí kọ́pa bàbá ń Ṣàngó alukurani kì í yarí mọ́ àwọn àfáà lọ́wọ́ àwọn àfáà kọ̀ǹtúrò kurani bó ti wọ́n ni. ما الفخر إلا ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ àfáà إنهم ìwọ tí wọ́n ní ọ fẹ́ àfáà ọlọ́ọ̀fà àfáà ayé rẹ̀ ń bàjẹ́ lọ. إنهم wọ́n ní dá àfáà yẹn lóhùn kẹ ọ láwọn àfáà wo èló làwọn àfáà yẹn ní. إنهم ọ̀rọ̀ bì rẹ ọlọ́run ti wá tán yín nísìn gbogbo àwọn ẹ̀yin tẹ́lẹ̀ ẹ̀ bá wọn àfáà ibi ẹ lọ náà wọ́n padà wáyé gúnlẹ̀ ni. إنهم
àwọn ará wọn yàwó àfa àti gbogbo wọn ti wọn wọ sọtọ dáa wọn jẹ ńtọ dáa wọn mú ńtọ dáa àwọn tó mú àti ọ̀fẹ́ kọjá àti nfowó ra hàn tó ànfowó gbà kó wọn gbàdúrà ọ̀fẹ́ wọn tún gba sàárà wà fi búdì ahadikum sadaka. ó tètè gbà fún àbá àdéhùn wa o. àbá àwọn ẹlẹ́yìn àfa fàfùsì bi ilmi. ẹ̀rí nǹkan fàfùsì bi ilmi ìmàtí ń bẹ lọ́wọ́ yín ẹjọ́ dìrì báwo ni màá ti dìrì òun ni kẹ́ ẹ fi ṣàánú ọmọ ọlọ́mọ òun là fún àwa fi ń ṣàánú àwọn ọmọ tí wọ́n ń kàǹkà yìí. fàfùsì bi ilmi. ṣé ká ádámà fi mímọ̀ ṣàánú ayé wọ́n fi ṣẹ́kù. fàfùsì bi ilmi. bàbá wọn láwùmí lórílẹ̀ ó fi ṣàánú ayé ló fi ṣẹ́kù. fàfùsì bi ilmi. bàbá wọn agboola ó fi ṣàánú ayé lè ṣẹ́kù. fàfùsì bi ilmi. bàbá mi Yahaya lókè Agodi àbá àtẹ̀mí ó fi ṣàánú ayé ló jẹ́ ọ́ ṣẹ́kù báwa ti rí ìṣẹ́wò Yahaya lọ́sọ̀ àwa dì báyìí ajé Adama lọ́sọ̀ ajé Yahaya dá bó ti dá ni àwa ń jọmọ ọmọ Adama. fàfùsì bi ilmi. ẹ̀yin àbá ẹ̀yin náà wá fi mímọ̀ ayé ṣàánú ayé ẹ fi farabalẹ̀ ẹ ọ́fà àwọn èèyàn ní tó lè wúlò fún wọn nínú ẹ̀sìn àti tí ó wúlò fún ìsẹ̀mí wọn fàfúsì bi ilmi tọ́ ọba nínú kàlímà fi sahun mọ́. fàfùsì bi ilmi. èyí tó fi sahun tó àwọn tànà tí wọ́n fi sahun ibẹ̀ nù àwọn àfa tí wọ́n kú ó ní kó sentira àwọn nákàlí àwọn kúndí ó yìí ní ń bá ti kú ẹ sin pọ̀ mọ́ mi. torí pé wọn fún àwọn èèyàn kọ́ wá sọ ọmọ tó lè jogún ẹ̀ ẹlòmíì nǹkan rẹ tó o bá fẹ́ ni ẹlẹ́ni tó o fi nákàlí pamọ́ síbi kan téèyàn bá kú lásìkò tí o ọjọ́ ẹ̀ pé tọmọ olúwẹ̀ bá fẹ́ máa ráre kí ẹni o fi nákàlí sànú ọ̀ wá pèpè wá dúkìá bàbá rẹ ń bẹ lọ́wọ́ mi bàbá rẹ lọ dúkìá àwọn olójé mi náà dàbá yìí ìwọ náà lè sà ìwọ tó ń fi nákàlí sàwọn fáwọn èèyàn tó o bá kú ọmọ rẹ ọ̀rá rẹ. fàfùsì bi ilmi ta'isha hayyabi abada. ṣé ká Ádámà ṣàánú ayé ni ṣé Ádámà ṣàánú ọmọ ọlọ́mọ ni ó ṣàánú ayé àwọn àgbà wa dìde wọn ní túláàsì àfi kí ọmọ rẹ̀ ọmọ àráyé tiẹ̀ gbé lẹ́nu ànánísìn la tó gbọ́ tí baba Mùdírù tó ń sọ wípé ibi tí wọ́n gbà wọ ibi tí wọ́n ti ṣe wáàsí inú mọ́sálásí àwọn kan tó wà lọ lè di akádì wọ́n mú sí gidi wọ́n pa á pọ̀ wọ́n wá fi fọ́tò baba Mùdírù sí ẹni tí ń wúlò fún gbogbo ayé tí gbogbo ayé tó láǹfààní tí wọ́n fa ayé táyé ń jẹ́ àǹfààní rẹ̀ lọ́wọ́ wọ́n sì fẹ́ kí àǹfààní yìí ó kú yányá wọ́n fẹ́ kó nípa àyàn parẹ́ yányá ṣé Mùdírù lẹ́ ń bínú ni àbí ṣé Ádámà ẹlẹ́dàá ṣé Ádámà náà àtúnre tó ṣe fún yín ò ní jẹ́yìn náà ò ní sinmi láyé gbogbo ẹni ó wò ó lè ṣe bẹ́ẹ̀ àáfàá yòówù tó bá ṣe bẹ́ẹ̀ kò bá àjọlógún ni kò bá àjàláwo ni kò bá àjọlọ́bẹ̀ wọn ni kò bá àjẹ́ àáfàá ni kò bá àjẹ́nu lé ni kò bá àjẹ́ta ni gbogbo ẹni yòówù tó dárú ẹ̀ wò fún baba Mùdírù tó lóun fẹ́ pa baba náà àbọ̀ òun fẹ́ pa iṣẹ́ Sheikh Ádámà náà alibarika ọ̀la àjọ wọn sunrun wọn bẹ́ẹ̀ ọmọ rẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ èèyàn máláyé. fàfùsì bi ilmi ta'isha gbogbo ẹni ó ṣe bẹ́ẹ̀. abada. bọ́bá jẹ́ àáfàá ló ṣe bẹ́ẹ̀ ìbínú Ọlọ́run kọ́ máa lè bá a. ta'isha hayyabi abada. gbogbo ẹ̀yà àáfàá tẹ̀yìnjọ́ mamarkas àtẹ̀yìn olólùfẹ́ babalágége olólùfẹ́ Mùdírù àdúrà dọwọ́ yín Súratu Tawba bàrà ní baba ní a máa ṣe ẹ̀dàkùn ẹ̀yọ kìíní yẹn yá. fàfùsì bi ilmi ta'isha hayyabi abada. Annasu mauta. Annasu mauta wa lil ilmi aya. Annasu mauta. Àbí kí n ma àbí n wá ta ni. Bẹ́ẹ̀ntì. Mali fakaru. Ọ̀dà ẹgbẹ́ kìíní yìí. Ya lil ilmi innahum. Fàfúsì bi ilmi. Fàfúsì bi ilmi. Àbí kẹ́ ẹ wá ká òkè náà kí n máa rújú àwọn àbá. Ta'isha hayyabi
أبدا ọlọ́run jọ dá fún yín. الناس متوالى العلم آية الناس متوالى العلم آية. ọlọ́run gbogbo iye àwọn tí wọ́n papọ̀ wípé àwọn fẹ́ dá wa lóró lára bàbá Lágége ọlọ́run dá gbogbo àwọn ọmọ wa lóró. ما الفخر إلا bí wọ́n bá bí ẹgbẹ̀rún ọmọ ọlọ́run májọ ọmọ wọn jẹ́yàn. يا للعلم إنهم gbogbo ohun tí ń jẹ́ ìdí wọn ọmọ tí wọ́n bí ni aya tí wọ́n ní ni kọ́dà ẹni ọba tún lóhùn nífẹ̀ẹ́ ru ẹni bẹ́ẹ̀ òfò kọ́ máa bá wọn. على الهدى لمن استهدى هدي الله. gbogbo ohun tí ń jẹ́ lẹ́yìn ọba yìí àríru mòdìrú ma kò sí ma. ففوز بعلم kéèyàn sì wo sùnsùn kọ́ wa lóhùn fẹ́ kán wa léyìn ọ̀kan. ففوز بعلم kí ló ṣe kí ni bàbá náà ṣe ẹ̀ṣẹ̀ wo lọ́sẹ̀ yẹn kò sí ẹ̀ṣẹ̀ tí mòdìrú ṣẹ̀ wọn kọjá pé bó ti rí wọn náà. ففوز بعلم bàbá rẹ ṣe lè lo ayé tó tí gbogbo ẹ̀ mì báwọn ọmọ náà tó wá dé òun náà tó wá mì ẹ wá fẹ́ gbé kú mbẹ́ gbogbo ẹni olóhùn fẹ́ gbé bàbá náà kú lérí àga ọlọ́run má jágọ̀ tọ́sọ́ ma wọn láyé. ففوز بعلم ẹsẹ̀ àmìlẹ̀ kẹ́nà ń bọ̀ bí mo ti wí ìhun ní òrì torí àṣẹ ń bẹ lẹ́nu mi ما شاء الله. wàláhì razim mu ni kì í ṣe èyí tá a fi banu ọlọ́run lọ parí ẹ̀ bí mo ti wí ni ìran wọn ò gbọdọ̀ gbúròó rí mọ́láyé ọ parí lérí wọn bẹ́ẹ̀ آمين يا الله. ọ parí fún wọn bẹ́ẹ̀ آمين يا الله. wàláhì ó sì tó bẹ̀ náà. ما شاء الله. mo ti ṣe pẹ̀lú àwọn ọmọ mi a ti sọ̀rọ̀ láàárọ̀ yìí pẹ̀lú wọn ما شاء الله. àwa nù lé àwa sọ̀rọ̀ náà ńgbà àwa sọ ọmọ wa ní ẹ̀sà nǹkan báyìí ẹ̀wì kọ́dà kò ju ìṣẹ́jú márùn náà lọ bí wọ́n ti wá yìí mo á sọ fáwọn ọmọ mo ní níta àṣà yìí mo ló ti rí bẹ́ẹ̀ o tápà ló fún mi o tápà ló fún mi ó ti rí bẹ́ẹ̀ gbogbo bí yòówù níjọ́ tí n bá gbúròó kinní kan bóyá àwọn àfa kan ń di pápápá àbí wọ́n ń ṣe kinní kan báwọn ń sa kinní kan èmi wà ju kinní ọ̀hún bí n bá ti ju aró tó ní wọn gbogbo ẹni ó ṣe bẹ́ẹ̀ fún baba Mudiru ọlọ́run kọ́ fara ní آمين. gbogbo ẹni bá lóun ó ṣe bẹ́ẹ̀ fẹ́yìn náà ọlọ́run fara ní. ما الفخر إلا لأهل العلم إنهم على الهدى لمن استهدى هدي الله. ففوز بعلم ọlọ́run jọ dá fún ọ. ليس عيادي أبدا. ọ̀rọ̀ mi pọ̀ علم آية ẹ bá ń kí bò sí ọlọ́run lẹ́ẹ̀kẹ́ náà. علم آية àdúgbò wo la wà yìí owó dùn ní ما شاء الله. ọ̀dà aláàrẹ̀ ìṣẹ́jú kan ẹ̀yin àbá wa tọ́lágbé حياكم الله. ẹ̀rí pé kí àmọ́ gbogbo ohun tí mo wí yẹn yín náà ni mo fi kí tọ́rẹ́ yín lẹ́ni òní ọlọ́run ó jẹ́ àṣẹrú eléyìí pẹ́ آمين. gbogbo ẹ̀yẹ kò wá nù sọ̀bá mo ti sọ fún yín níjọ́ náà mo ti fún yín ní kíní wọn pé gbogbo ẹni wọn bá pè mí nínú yín ẹ máa dá yín lóhùn àmọ́ láàrin ìṣẹ́jú kan ọ̀rọ̀ méjì náà mo kàn fẹ́ yanjú alákọ̀ọ́kọ́ ni wípé ẹ jáde ní sùúrù o ẹ̀yin ya ẹ ní sùúrù o bọ́lọ̀ ń bá ń nà yín ẹ má kè béèyàn bá sì ń gun yín nìkan ẹ má kè àmọ́ ẹ wá ọlọ́run wọn sí èèyàn tí ń bá ń gun yín nǹkan bọ́lọ̀ ń bá ti ń gun yín nǹkan ẹ rán ọlọ́run síra rẹ̀ ما شاء الله. ọ̀nà méjì wọn náà ni inú kọjá bọ́lọ̀ ní ń dààmú wa àbí kó jẹ́ èèyàn ní ń dààmú wa bọ́bá yẹ pé èèyàn ní bá ń dààmú rẹ̀ rán ọlọ́run sí kó ọlọ́run lágbájá ń dààmú mi bá ń sọ fún un pé ọmọ dààmú mi ma tọ́ba yẹ pé ọlọ́run fún rẹ̀ ni wọ́n ń si ọ́ ní ń dààmú tọ́lọ́run náà máa ṣèyàn fa tọ́lọ́run bá sì ń ṣèyàn ń gbà mí ọ̀dà bí ìgbà tó yẹ pá jẹ́ àbóso àbẹ́nìkan ní sàṣì ọ́ ni níjọ́ tọ́lọ́run bá dé tọ́lọ́run fẹ́ sí ọ́ ìyàtọ̀ tí kan bẹ́ẹ̀ ni pé bọ́lọ́run bá ń ṣèyàn tọ́ba ti pè é aláwọ̀ ya kìnnì kan yóò ṣe ọ̀dà mo ti gbọ́ òun fi ọ́ lẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ń ṣe ọ́ tọ́ba ṣe yá aláwọ̀ ọlọ́run ní tètè dáhùn wọ́n náà wá ń tó fi pàdé rẹ̀ náà ẹjọ́ wọ́n náà tí pàdé ọba wa ka yọ ẹsẹ̀ wa kan ọlọ́run òun lọ fa káàfà náà wá tí wọ́n fi já àfa bẹ́ẹ̀ yẹn bá já àfa tọ́ ọba kan dúró lásán ọ̀ọ́mà ṣèfì ọ̀ọ́mà kínní ọ̀ọ́mà gbogbo nǹkan ọ̀ọ́mà
Suratul Fatiha lásán wọ́n fi dájú kọ ọ̀tá wọ́n bá pè ẹgbẹ̀rún tí wọ́n sì finish Fatiha tí ẹ̀ tí kàtàbá tí a dá gbogbo orú nǹkan yìí àfa náà gbọdọ̀ ní ọmọ àfi sọ fọlọ́run pé ṣàánú mi àmọ́ tọ́lọ́run bá ń dán ọ wò lọ́wọ́ àbọ̀yẹn èèyàn tí ọ́ àfa ò tún gbọdọ̀ dé ta ọmọ wa ni ha ẹ dákun ẹ gbà mí aládùn lámọ́júmọ́ yóò dá ẹ dákun ẹ ṣàánú àfọ́ márùn mara tọ́lẹ́ ni tírú ẹ̀ ń ṣe òun náà ń gbé bọ̀ wá ìgbà tẹ́nìkan lálàá tó jí tí ń lọ́dọ̀ àwọn àfa ọwọ́ bá afa níta tí ń sunkún máàlímù kí ló dé wà lọ́rọ̀ ayé jẹ wá zúbi àwọn ọ̀tá yìí pọ̀ àwọn àtọ́ ẹ dákun mọ́ka ní kí náà ni. ọlọ́run jọ dà mọ́ wà á kọ́ mu sọ̀láàtà. ويدرؤون سيئة أولئك لهم الذين صبروا ọlọ́run ní gbogbo ẹni yòówù láyé sọ́bàrú tó ṣe sùúrù mẹ́ta ọ̀nà mẹ́ta lèyàn gbà ṣe sùúrù láyé sùúrù mẹ́ta lọ́lọ́run yìí ń bá ìtì wá sí bí mẹ́tẹ̀ẹ̀ta bá ti pé sára wa á kọjá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sì fún wa ní àlìjẹ́nnà kalẹ̀ alákọ̀ọ́kọ́ ni sọ́bùrún ala ta'a sọ́bùrún ala ta'a bọ́ọ̀ bá ń sin lọ́run lọ́wọ́ máa ṣe sùúrù ó lè má tètè dá yóò padà dá wà fà tẹnìkan bá ní ọ wá wo ẹgbẹ́ múlẹ̀ abẹ́gbẹ́ awo abẹ́gbẹ́ oṣó pé abẹ́ẹ̀ tí ń bá lọ yìí tẹ́ ẹ bá wo ẹgbẹ́ wọn tètè gbé yín sókè ọgbọ́ ẹgbẹ́ wọn tètè ṣe kíni yóò bírèdì yín gbé yín sókè bọ́ba jẹ́ gbé ayé wá sọ fún wọn wípé ẹgbẹ́ ọlọ́run ju ti wọn lọ. ọmọ wa ṣe sùúrù ọlọ́run náà ni ó darí ìyà sí ọ torí ọbẹ̀ tẹ́sì rẹ níbẹ̀ ni yọkọ̀ darí ìyà sí ọ ná pa lérí ẹ̀sìn ọmọ wa nọ́ọ̀sì òsì ọmọ nọ́ọ̀sì ìyà ará àdúgbò ní rí ọ ẹnìkan ò ní dọ́ọ̀mà ó ti yé báwọn kàkà kí wọ́n fi pè ọ́ síbi ìkómọ inú ilé tẹ̀ ẹjọ́ ń gbé yóò tún wá lè pa àfa kan wá ń ta wọn ò tún wá ní pé ọ̀pá àlejò ń bọ̀ wá ìwọ wa ní fẹ́ jáde yìí pé ń gba àwọn òpè ń bò láti lọ àfa àtàn sì pè wá rèé òun ọ̀fẹ́ kọjá sí wípé àfa àti ń bẹ nínú ilé náà jáde wọn ò tí ì rí ọ̀nù tọ́ ọ bá ti ṣe sùúrù ń bẹ̀ ní dáadáa ọlọ́run ọ̀pá sí yùn ọ̀rọ̀ kò sọ́búrú ánilẹ̀ màá sí ya àwọn kan wà dé wípé ẹjẹ́ àrìn báyìí àfa ọ̀nà ń bẹ tí mo lè gbé yín rìn everyday yẹn ó tún wá ṣe sùúrù ń bẹ̀rẹ̀ náà ó ní tẹ̀lé ẹlẹ́ẹ̀kẹta zọ́búrú ní alal ibtilahati àwọn àdánwò ńlá lọ́wọ́ á kù ọ́ àárẹ̀ lè dé obìnrin lè ní pírọ́blẹ́mù ìyẹn lè ní pírọ́blẹ́mù pẹ̀lú ọmọ gbogbo ọ̀nà ojúpọ̀nà tí èèyàn gbà máa ní ìṣòro láyé àwọn àṣòro wa dájú kọ bí ìgbà tó jẹ́ pé wọn nìkan la bí pẹ̀lú ìṣòro tọ́ba ti wá ṣe sùúrù ń bẹ̀ àwọn màláíkà wa sọ fọlọ́ ń pé mẹ́tẹ̀ẹ̀ta ó ti páàsì ẹ̀ ọlọ́run ní ẹ bá ń wọnú ọkàn rẹ̀ sùúrù mẹ́tẹ̀ẹ̀ta tó ṣe yìí kí ni ń wá yọ wá jásí ibtiga hawaji rabbihim wọn làwọn abẹ́ rojú àánú rẹ̀ náà ni bọ́lá máa yìí ti kọjú àánú sí yẹn báyìí gbogbo ntí ò rí yẹn tẹ́lẹ̀ ó sì máa rí yẹn lẹ́ẹ̀kan náà. tọ́ba ti wá rí bẹ́ẹ̀ wà á kọ́ mu sọ̀láàtà yóò máa wá kírun lẹ́yìn tí bá ń kírun tán yóò tó máa wá nánú táwọn ọlọ́run ṣe fún irú èyí tí bàbá yìí oníwà irú èyí tẹ́ ẹ sọ pé ń náà ó ti yé báwọn ọlọ́run ní tọ́ba tún ṣe bẹ́ẹ̀. sirran yóò náwó kọ̀kọ̀ yóò nà ti gbangba jẹ́ ń dá olóhùn láàrin ni èyí ṣe tọ́lọ̀ mi pè kán sirran èwo ló pè kán kọ̀kọ̀ zirran sara alaniya saka ẹ gbọ́ kéwùnù sirran sara alaniyatan torí tá a bá ṣe saka bẹ́ẹ̀ yẹn bá ṣe saka ní gbangba yóò ní láàdá tọ́wọ́ ẹgbẹ́ saka ni wọ́n bá ṣe gbangba yóò ní láàdá 70 tọ́ba wá ṣe sàárà ní kọ̀rọ̀ yóò ní láàdá
15 hamshata ash yóò ní àmọ́ tó bá ṣe sàká ní gbangba ó ti yé yóò ní ládàá 70. Ọlọ́run invite wa lọ síbi tá a bá fẹ́ ṣe sàárà fún yàn ká fún ní kọ̀rọ̀ kẹ́nìkan ọmọ mọ́. òun tọ̀hún lé wa máa sọ pé àfa alágbájá ti fún mi nǹkan báyìí ó tọ̀ máa ní adé ẹ̀ má sọ fẹ́ nìkan ìfẹ́ bẹ̀ fa ká ṣe yún. Àmọ́ tó bá kẹ́hìn sàká àìlè mú sàká ká máa ti bọ̀ yẹn lápò fún yẹn ṣe bẹ́ẹ̀ ó di ìdí gbé lọ ní àfa alágbájá sàká yẹn ó jẹ káwọn èèyàn rí ẹ gbọ́ ibi tẹ́ẹ̀tì mọ̀ bẹ́ẹ̀ ibẹ̀ ni husmini amuwalihin sadakata Ọlọ́run ní wà nábì pé wọ́n sì gbangba wọn ni wọ́n mú sàrà kí wọ́n mú sàká wa sadakata ò sàrà nù òní wọn mú wa tó tọ̀ hírù hàn òun ni ó fọ owó wọn mọ́ yóò sì fọ àwọn náà má lọ́dọ̀ wọn wá sọ́lẹ̀ àlẹ́ yìí wọ́n bá ti wá fi sàkálẹ̀ wá sàdúrà fún wọn ń bọ̀ wá sí àdúrà fún wọn inú àwọn tí ń ṣe tí wọ́n ń yọ ní àlàníyàtá èyí tó bá ti dọ́dọ̀ àwọn àfa ní àlàníyà ọ̀gbọ́ èyí tó bá dọ́dọ̀ àwọn àfa àwa tá a ní ọ́fíìsì rẹ̀ òun làlàníyà inú ẹ̀yìn arájí wa nìkan yìí èyí tó ń ṣe sàárà àti ṣe rárá gbogbo ẹ̀ bàbá yìí ń ṣe bẹ́ẹ̀ bá ti wá ṣe bẹ́ẹ̀ ọlọ́ni ulaika àwọn ayéwọn ni wọ́n ní okuba dáàrí àwọn ní gbẹ̀yìn eré ń bẹ fún wa Ọlọ́run wa ní kí ní gbẹ̀yìn eré náà jannat alijanna adni èyí tí wọ́n máa wọbẹ̀ fúnra wọn min abaihim ẹ̀wọ̀n nǹkan Ọlọ́run wa ní a ti fún wọn ní alijanna firi lọ́fẹ̀ẹ́ a tún wá wù wọn ní ọba tún ṣe dáadáa nínú bàbá wọn àtàwọn ìyàwó wọn àtàwọn ọmọ wọn táwọn náà ṣe dáadáa àwa ní ẹ máa tẹ̀lé bàbá yín tó ṣe dáadáa láyé tó ṣe sùúrù ẹ tẹ̀lé wà ní Jánnà. àwọn màláíkà Ọlọ́run wọ́n máa wọlé lọlẹ̀ bá wọn ní gbogbo ojú ọ̀nà tí wọ́n máa gbà wọlé. múni alaykum bima sabartum fani'ma uqbadda. Ọlọ́run ní salamu ní alaykum aláfíà Ọlọ́run kọ́ máa bẹ́yìn tẹ́ ní sùúrù tẹ́ ṣe sùúrù. Ọlọ́run kọ́ bẹ́yìn àbá. Ìwọ sí àmànù àdúgbò tá a dán owó tó ṣe ṣe sùúrù Ọlọ́run kọ́ máa bá ọ. Alábíà kọ́ bá yín fọ́rọ̀ Ọlọ́run àwọn màláíkà máa lè sálámà tí wọn nù lè fi salamu alaykum bí máa sọ bá dùn ẹ̀rí bí sùúrù gbé yín dé báyìí fanẹ́ẹ̀mà uqbadda fanẹ́ẹ̀mà uqbadda ẹ̀rí gbélé tẹ́ ẹgbẹ́ padà kan gun ayé yín sí ẹ̀rí pọ̀ dàbí ọ̀dà. náà ẹ̀fẹ́ kọ́ pọ̀ ní ọjọ́ ti lọ ní ẹ̀ńtẹ́ ń bẹ lérí mi pọ̀. olè yìí ń pé wá tọ̀hún ń pé wá èyí tí ń bá rí mú ń bẹ̀ náà ní mú. yìí máa tìyà yé bọ́ sí àyín ni. Abdul Qadir bàdàsálàwù ṣẹlá ó ṣe sùúrù dáadáa ó sì gba kádàrá ìwọ obìnrin gba kádàrá lé ọkọ rẹ bọ́ọ̀ bá rí jẹ gbà bọ́ọ̀ bá rí jẹ gbà bó o ti bímọ gbà bó o ti bímọ gbà bọ́ọ̀ gbádùn ọkọ gbà bọ́ọ̀ gbádùn rẹ gbà àti kọ́ pẹ́lú mi ò ní gbádùn ọkọ àmọ́ yóò gbádùn ọmọ tọ́ba ti wá lóun ò lè ní sùúrù tọ́sákù ńlé ọkọ kò ní gbádùn ọmọ má ẹ ṣe sùúrù ìwọ ọkùnrin náà dédé ìyàwó tá a bá gbélé ọ lọ́wọ́ ìyàwó rẹ máa ń rojọ́ kí ó fi sùúrù yẹn ni ìyàwó rẹ fẹ́ràn fẹ́fẹ́ yẹyẹ ó fi sùúrù dédé ntá bá kọ́ mọ́ nú obìnrin ọmọ bí sùúrù bá lò tọ́ ọ bá ti gba ntá kọ́ fún ọ ní àdánwò tí ń bọ̀ wá ó tún ju ìhun lọ. Ṣé Abdul Qadir ó dijọ́ kan ṣé òun jòkó ní lékéwu rẹ̀. وقال أبو الفاضل ẹni ọ sọ nù. كنت مع الشيخ بالمدرسة النظامية. Ọlọ́run bẹ́ẹ̀ ń lékéwu Ṣé Abdul Qadir ń jọ náà táwọn ń kéwu lọ́wọ́. واجتمع إليه الفقهاء. àwọn àfa onímímà torí Ṣé Abdul Qadir àwọn tó bá ti jẹ́ àfa onímímà lòun tún kọ́ ń kéwu ibi iṣẹ́ ìwùmọ̀ kéwu dé àwọn tí ń gbà wọn sún fi òun kìnnìkan kò sẹ́ni ó nímọ̀ tó ń sún fi láyé Ṣé Abdul Qadir bí ọmọ kéwu dé àwọn àfa tí wọ́n ti jẹ́ fuqaha kó tó lè pè yẹn ń fa kíwù yàmà kó tá agbára sẹ́wù tó wọ́n tún wọn kọ́. والفقراء. àti àwọn tálíkà gbogbo wọn máa wà ń bẹ̀ ibi adira sẹ́wù tí ń kọ́ wọn tí wọ́n ń kọ́ wọn lọ́wọ́ ń jọ kan. فتكلم الشيخ في القضاء والقدر. sẹ́wù wọn sọ̀rọ̀ nípa kádàrá àti kọ̀dọ̀wù àti kádàrá sẹ́wù wọn sọ̀rọ̀ nípa rẹ̀ fún wa pé gbogbo tó bá dé báyìí ẹ̀gbá o bí nira bá dé ẹ má ké o bágbá kò bá dé ẹ má ké o bí wàhálà bá dé bọ́
má sunkún o gbogbo ntọ́ bá ti bọ́ máa mú mara kó sì máa bẹ Ọlọ́run torí pé Ọlọ́run ló mú kádàrá wa òun ló sì mú kọ̀dọ̀ òhun náà wá. فبينهما هو يتكلم فبينما هو يتكلم nígbà tí wọ́n wá ń sọ̀rọ̀ lọ́wọ́ ń pa kádàrá. إذ سقطت حية عظيمة. mina sak ejò ńláńlá ejò tó tóbi ó ti máa ọ wá jábọ́ láti orí àjà síbi ilé kíw tí ṣe wà ejò kàn tọ́ kínní òun bọ̀ wá ni nígbà tó kù díẹ̀ tí ó wọlé tẹ́jọ́ ó délẹ̀ ọ̀nà ẹnu báyìí. فر كل من كان حاضرا عنده. àtàfà àti fòkòráwù àti fòkòháwù gbogbo àwọn táǹkì lọ́dọ̀ sí Abdulkadiri òǹkálùkù gbé rọ gbogbo wọn họ. وثبت الشيخ هو على. gbogbo wọn dìde pé ejò tí a máa ń pẹ́ báwọn náà ti wà mí nísìnyí tẹ́jọ́ bá dé àyè nísìnyí èmi ní kọ́ ju máìkì lẹ̀ èmi ní kọ́ ju lẹ̀ kí àbá àtọ́lábí ó tún béèrè pé níbolẹ̀ ti dé yìí mo ti dé Ògbómọ̀ṣọ́ kódà mo ti dé Gèrè Alimi kò sí ní òjò ní sá tọba àbí tó máa dé bí nǹkan àjàyà ọba dé gbogbo wọn wá họ wọn wá kó sí Abdulkadiri nìkan. وثبت هو على حاله. yá di ìlà rẹ̀ فدخلت sí Abdulkadiri ọwọ́ ejò wa ọwọ́ ń bọ̀ wá sẹ́wọ̀n wọ̀ báyìí ó sì jòkó lẹ̀ àwọn tó sáwọn kálukú wà wà lọ́kàn kan pé àfẹ́ dìde ejò àbá sì jòkó lọ́kàdà kò wí nǹkankan ejò kan wá ń wọ́ bọ̀ wá báyìí. فدخلت الحية تحت ثيابه. ọwọ́ awọ abẹ́ aṣọ rẹ̀ báyìí. ومرت على جسده. ni wọ́n ń gba abẹ́ aṣọ bọ̀ wá ń bọ̀ wá ni wọ́n á tọ̀ bọ̀ báyìí. وخرجت من توكه فالتوت على عنقه. ọwọ́ abọ́ tàn yà yìí ọwọ́ awúwé má ṣe wù lọ́rùn. فما قطع الشيخ كلامه. ṣéwù sì ń gba kéwú lọ́wọ́ fún wọn ni wọ́n fi hàn ó ṣéwù ọ̀wá dá kéwú dúró ni wọ́n ń gba kéwú fún òfurufúgbádá. ولا تغيرت هيئته. wàlá tagayyarat hay'atuhu bí sẹ́wù ti jòkólẹ̀ ayé ààrẹ ò yí padà kò mìíràn bó ti jòkó náà ló jòkólẹ̀ ejò wa lọ́mọ sẹ́wù lọ́rùn ìgbò ejò wa lọ́mọ lọ́rùn sẹ́wù wa rẹ̀ rè kí ni sẹ́wù wa wí sẹ́wù wa ní farabalẹ̀ sẹ́wù wa ní ana kadiriyu lwaqti abudun liqadiri ukanna bi muhyiddini wal aslu jilani Abdulkadiri wa ni mi Abdulkadiri èmi Sehu lwaqti èmi Jilani èmi Muhyiddini èmi Jilani ìwé ìjọ yìí kí ló wá sí wọn sọ fẹjọ bẹ́ẹ̀ èwo ló wá sí mọdẹ abambiki káàbọ̀ máa wulẹ̀. فنزلت الحية إلى الأرض. ejò wa sẹ ọwọ alomi ìṣẹ́jú mẹ́wàá àwọn èèyàn sì ń wò pé àgbàgbọ́ ti dé àbá ti kú ẹlòmíì ò tí ì délé ẹlòmíì èdélé títí rẹ̀ bí àbá Sehu ti kú o Abdulkadiri ti kú àgbàgbọ́ dé Sehu kú ìró wa ń kẹlẹ́ àárín ìlú pé ejò ti gba Sehu o ejò pa Sehu ní gbogbo èèyàn bá wọn kálukú bá ń rọ́bọ̀ wá wọn wá ń dúró kẹ̀kẹ́ wọn wo Sehu ejò wa ọwọ́ túkú padà. نزلت إلى الأرض. ọwọ́ ayọ̀kú lọ́rùn Sehu nígbà ayọ̀kú lọ́rùn Sehu. قامت على نبيها بين يديه. ejò kan ọkàn náà wọn báyìí ọwọ́ gbé etí sí ọ̀kan kan bí etí Sehu ejò kan pariwo ni. فصوتت بشيء. ọkàn ké ọ̀hán lákọ̀ọ́kọ́ ọ̀hán lẹ́ẹ̀kejì ọ̀hán lẹ́ẹ̀kẹta ẹsẹ̀ Sehu náà wá sọ̀rọ̀ sí létí ẹnìkan kan gbọ́ o ejò wa lọ fún rẹ̀ padà. صوتت بشيء. àwọn èèyàn gbọ́dọ̀ ń tóbi dáadáa. ìgbà ejò wa lọ padà. فتراجع الناس. àwọn èèyàn wá ń dé pé mọ́dé àbá Sehu òkú o eré akú eríire Sehu wọn kálukú wa ẹnìkan wá láyà nù ẹnìkan ni ẹ̀dá kan náà fún un láwà fáwa. فسألوا عما قالت. kí ni ejò ń wílẹ̀ kárí pé ó gbé sísìn yín létí ẹ̀yin náà sọ̀rọ̀ sí létí kí ló sọ fún yín. قال الشيخ. Sehu wa sọ pé قالت لي لقد اختبرت كثيرا من الأولياء. Sehu ní ntẹ́jọ́ òun sọ fún mi ni wípé ìwọ Abdulkadiri àfáà ni ọ́ قد اختبرت كثيرا. ẹni Ọlọ́run ni ọ́ onísùúrù ni ọ́ ẹni ó gba kádàrá ni ọ́ àgbà wòlíì ni ọ́ kò sí irú rẹ̀ gbogbo àgbáńlá yìí. ejò wọn sọ pé laqad ikhtabartu kathira من الأولياء. ó ní gbogbo àwọn tó ń pera àwọn wòlíì tára àwọn wòlíì Ọlọ́run àwọn onígbàkejì Ọlọ́run àfáà ni mí ó ní gbogbo wọn lòun ti yọ sí ó ní gbogbo wọn hàn ní. فلم أرى مثل ثباتك. ó ní kò sẹ́ni ó lè dúró bí wọ́n sí Abdulkadiri ti dúró ó sì dúró mo fi wọnú gbogbo ara rẹ̀ mo fi lọ́mọ Ọlọ́run mo fi sọ̀kalẹ̀ ó sì mìíràn wòlíì ni ọ́ sí Abdulkadiri wa dá lóhùn. فقلت لها إنك. ó lè yìí tí mo wá sọ fún gbà tí
mo gbé títí létí ni pé ìnákì ìwé ìjò yìí ń ṣe wá họ fún ọ. sàkọ́tì aláya ọjà lù mí látòkè. wa ana atakallamu fil qada'i wal qadar. èyí sì ń bá wọn ń gba kéwú fáwọn èèyàn ń ṣe wá sí lọ́wọ́ ọ̀rọ̀ kádàrá ni wọ́n ń sọ àtọ̀rọ̀ tọ́lọ̀ ń bá kọ ká gbà á. wa hal anti duwaidatun yuhalikuki al-qadaru wa yuskinu. ìwọ wá dé bá mi èmi sì là fún àwọn tí ń pọ́n wọn lọ́wọ́ nípa kádàrá ọwọ́ dé ìwà àhọ fún ọ ajá sí pé tí n bá fi sá fún ọ etí ń sọ fáwọn èèyàn pé kí wọ́n dó tọ́lọ́hún èmi náà dó tọ́lọ́hún. fàárìkù àtàbíà qawli fi'li. ṣé o wá ní kí ni ọ dùwẹ́dà kọ́dà kò pé ń dúdà ọ wá ní dùwẹ́dà ọ sàgárà rẹ̀ ó ní ìwọ kòkòrò kékeré tó nǹkankan ní wàá sá fún èdè wa ní òun ò yírù rẹ̀ yìí. fàárìkù àtàbíà qawli fi'li. ṣé o ní mo fẹ́ kí ọ̀rọ̀ tí mo sọ kó ṣe déédéé iṣẹ́ èyí wọn náà ní Ramadan fẹ́ kọ́ wa tá a fẹ́ múnú Ramadan torí pé oṣù tá a wà yìí oṣù Ramadan tá a wà yìí kí n sáré yà síbẹ̀ ọ̀rọ̀ tí ń dàrú mo sọ ní bàbọ̀ níjọ́ níyì mo nínú àwẹ̀ kọ́ ni Al-Qur'ani ń sọ̀kalẹ̀ àbí sọ bẹ́ẹ̀ àbá àwọn adọ́lágbé ẹgbọ́ abẹ́ ẹgbọ́ mo ní Al-Qur'ani mo ní kì í ṣe nú àwẹ̀ lọ́lọ́run sọ Qur'ani kalẹ̀ àwọn èèyàn ti fẹ́ẹ̀ fi pípì lálàsí wa. bàbá ẹ dákun ẹ sàlàyé. bí wọ́n ti ń pè mí bẹ́ẹ̀ wọ́n ń pọ̀ mọ́ yìí wọ́n ń pọ̀ àwọn míì kí ṣé ìjà kún àdá ọ̀rọ̀ yìí ọlágbára ọ̀rọ̀ yìí ò yá wọn ọ̀rọ̀ yìí ò ṣe kínní mo ní inú Ramadan inú àwẹ̀ kọ́ ni Al-Qur'ani sọ̀kalẹ̀ bí mo ti wí nù torí bẹ́ẹ̀ yẹn bá fẹ́ gbọ́ yẹn tó o sì fẹ́ ná kọ́ṣà ẹni ọ sọ̀rọ̀ àkọ́kọ́ ntọ́kọ̀ ṣètò ọba jẹ́lẹ̀kọ́ ọkọ̀kọ́ wo àwọn kẹlmáàtì tí ẹnìyẹn sọ ara kẹlmà yẹn ló ti ná kọ́dà rẹ̀ ó sì ná kọ́ṣà rẹ̀ lórí ẹ̀. Al-Qur'ani ó sọ̀kalẹ̀ nínú àwẹ̀ Ọlọ́run fi pọ́n àwẹ̀ lẹ́ni ó fi pọ́n lẹ́ni ó fi pọ́n lẹ́ni ó fi ṣàánú àwẹ̀ ni lọ́fà tó fi jásí pé tá a bá tọ Kùránì nú àwẹ̀ wàláhi làzim bí atẹ́gùn ti yára rẹ̀ bẹ́ẹ̀ ni ó yára gbà ó fi pọ́n àwẹ̀ lẹ́ni Kùránì ó sọ̀kalẹ̀ nú àwẹ̀ kọ́dà àbá kan nílọrin inú rẹ́díò wọn ṣe wá sí ọwọ́ ni ó tún dé o ọkùnrin ní tún dé lọ́dún yìí o ọdún tó lọ ọ̀kẹ́ ló dá rẹ̀ tá a ti yẹ̀ tán ó tún dé lọ́dún yìí ó tún dé Kùránì ó sọ̀kalẹ̀ nú àwẹ̀ èdè ẹ bá ti àmà kéwú náà ẹ máa sọ àwọn ọ̀rọ̀ tí ò ní yé wa wò ni kàá ṣe yé wọ ìwà àbá kí lọ wá lọlé kéwú sí kí lọ ń jẹ́ àbá sí. kò sí lè gbóde kò lè kú wa kàfàrà ti kọ́ lọ́gbọ́n. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín náà ó fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ àmọ́ ọ̀rọ̀ kàfàrà tà kọ́kọ́ òun ọmọ kálukú dáró pé ẹ gbọ́ bàbá tún ní abẹ́ ká tún sáré wọ́n máa di gbọ́kùnrin yóò tún wá já wa sínú kòtò sẹ́ẹ̀rí dìrásà ni ẹ̀jẹ̀ á máa wọ́ọ̀ṣì bírèèni ara wa díẹ̀ díẹ̀. Dirasa ilmiya ni bá a bá ti mú nǹkan kan wá a fẹ́ kí ẹni tí ó jẹ́ onímọ̀ náà kóun náà sáré gbé kọ́gbọ́n yẹ̀ wò ẹni ó sì jẹ́ aláìmọ̀kan tí ó mà yóò lè mà kò sí má fọwọ́ kàn inú Islam ẹ má sí ẹ dọwọ́ bò Islam kọ́ Islam náà rẹ ká sí mo sọ̀kan ní kíló kọ́ rẹ̀ ní Ìkẹ́nnẹ́ mo kó Ìjẹ̀bú Òde lánàá mo darí Ìkẹ́nnẹ́ Ìjẹ̀bú Òde mo ti sọ wípé àwọn mẹ́jọ nù sàábì ànábì ni ọ̀wọ́ náà lórí bí mo sọ yìí tí rẹ ní tako mo dé Kẹ́nnẹ́ mo ní káfáàrún ọmọ èké níjọ́ mẹ́jọ o ti yé báwọn kìí sọ̀rọ̀ yẹn ọlọ́ káfáàrún ọmọ èké níjọ́ mẹ́jọ ọ̀nà yẹn ọlọ́ nǹkan wọ́n bá wù ọ́ kò lè fa tọ́ bá wù ọ́ fi ilẹ̀ máa fa kọ́ fọ irí rẹ̀ dáadáa kó o sì fi irun rẹ̀ lẹ̀ kọ́ máa lu ayé rẹ̀ lọ lálàáfíà mo tiri tì yín wọn náà tí rẹ̀ ní tako òun náà ò ní bẹ́ẹ̀ sáré tako torí pé yóò wò pé wọ sínú kànáà ẹgẹ́ tó bá wọn ẹ bá wọ síbẹ̀ yóò wá wọnú ẹ̀rẹ̀ náà tí ò ní lè jáde mbẹ̀ mọ́
gbogbo ntí Ọlọ́run ọba ti sọ wípé òun lòun fòfin yìí lẹ̀ tọ́ba jásí pé ànábì lọ́ba wí òun ń bẹ tá à ń lọ ẹ pé òun àti fámìlì ẹ nìkan ni wọ́n ṣe kò tí ì di túláàsì fáwa torí pé láàrin wájìbí àti súnà masáfà tí ń bẹ ń bẹ ké báwọn tí ń bẹ ń bẹ bàáyìdàn ibẹ̀ ń kọ́ ọmọ wa fẹ́ lọ ẹ wá jẹ́ àlọ́bi ti àwẹ̀ oṣù tá a wà yìí là ń pè lóṣù Ramadan oṣù Ramadan yìí ní àwọn àkàsọ́ yìí sùn àkọ́kọ́ ni pé Ramadan yìí ti ń bẹ káàdínà Muhammad tó dé àyè bẹ̀ kọ́ ìjọ tí Ramadan sì ti wà lọ́lọ́run ti fi Laylatul Qadri sínú rẹ̀ kìí jẹ́ pé ànábì lọ́sẹ̀sẹ̀ dé lọ́sẹ̀sẹ̀ mú Laylatul Qadri wá ìjọ Ramadan ti wà káànábì ó tó dé ní Laylatul Qadri ti wà nínú ẹ̀ ànábì bá Laylatul Qadri láyé ni ànábì sì bá Ramadan láyé ni lóṣù yẹ àmọ́gbà tọ́lọ́run fẹ́ fún oṣù náà ní prestige àkọ́kọ́ prestige tọ́lọ́run kọ́kọ́ fún òun Laylatul Qadri inú rẹ̀ pé ìbádà tí yàn bá ṣe ń bẹ̀ ó lóore ju gbogbo alfu shahri lọ ó ti yé ọ̀kan inú kàṣọ́ yíṣu rẹ̀ tọ́lọ́run fún òun ni pé ogun àkọ́kọ́ tà nábì kọ́kọ́ jà Gaswatul Badril ula inú Ramadan ló jẹ́ àkọ́kọ́ ogun tá kọjá ní Islam tà nábì kọ́kọ́ jà abóhùn náà bọ́hùn nígbà tó dé Madina inú Ramadan lọ ó ti yé báwọn ó sì Ọlọ́run sì ràn lọ́wọ́ mẹ́ inú kàṣọ́ yíṣu Ramadan ẹlẹ́ẹ̀kẹta inú kàṣọ́ yíṣu Ramadan gbogbo ọjọ́ tó bá ti tóṣù ní bá ti dé lọ́lọ́run ni wọ́n máa ṣí àlìjẹ́nà kalẹ̀ láti dáadáa ká nábì ó tó dé wọ́n sì tilẹ̀kùn náà ká nábì ó tó ṣe kíni kó tó dé wọ́n ti máa ṣe bẹ́ẹ̀ ní oṣù náà inú àwọn kàṣá yíṣu rẹ̀ inú ẹ̀ shahrun awwaluhu rahma òun ni ó yẹ pé awwaluhu rahma mẹ́wàá àkọ́kọ́ ìkẹ́ àánú ìkẹ́ni. wa awsatuhu maghfirah. ẹlẹ́ẹ̀kejì àforíjì. wa akhiruhu itqun minan nar. ẹlẹ́ẹ̀kẹta ìbọ́kùn ẹni kú nínú náà. minha. ká nábì o tó dé ló ti wà bẹ́ẹ̀. minha. inú ẹ̀. sallallahu ta'ala ala shahril karim bi salati tarawih. ìgbà tá nábì wá dé tọ́wá dé tán Ọlọ́run wá fún un ní ìyọ̀ǹda oṣù yìí ìwọ̀n ásámútà ń kí ànábì ti ń kí àwẹ̀ ó tó dé gbogbo nú oṣù Ramadan lànàbì tí máa yan nàfílà náà tọ́lọ́hún sì ń kọ́ fún wípé wa minal layli fatahajjad bihi nafilatan laka an yab'asaka rabbuka bẹ́ẹ̀ bá nǹkan rẹ̀ bọ̀ wá nù ó tó di wípé àwẹ̀ dé náà àwọn kàsáyìsù tá a fún oṣù yìí inú kàsáyìsù tá a wá fún oṣù yìí òun ni inzalul Qur'an fi unzilal Qur'an inú oṣù kí ni mo pè é oṣù Ramadan àmọ́ n ti ń bẹ nínú n tí ò yí ọ̀pọ̀lọpọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ fárúkù ti ń bẹ ń bi ṣaharu Ramadan àti siyamu Ramadan ní ọ̀pọ̀ fi ń rò wípé inú àwẹ̀ ni Ọlọ́run sọ alukurani kalẹ̀ ìjọ tá alukurani ó sọ̀ kalẹ̀ ní ṣaharu Ramadan òun ló wù yẹn wípé ṣaharu Ramadan alladhi unsila fi il-Qur'an ó tó àwọn èèyàn rò wípé ó ṣe lé nínú àwẹ̀ kọ́ lọ́sọ̀ kalẹ̀ Ọlọ́run ṣe ní ṣaharu Ramadan alladhi unsila fi il-Qur'an bẹ́ẹ̀ lọ́lọ́run wí lóòótọ́ ṣaharu Ramadan ló pè ó sọ pé fi siyami Ramadan ìjọ tá alukurani ó sọ̀ kalẹ̀ ní jumla wahida láti Lahul Mahfuz ila sama ìdùnnìyà ó sọ̀kalẹ̀ lódìdí síbẹ̀ ìgbà tí ó sọ̀kalẹ̀ ó jẹ́ ọjọ́ 24 inú oṣù Ramadan náà l'Al-Qur'ani sọ̀kalẹ̀ sí sánmà ìjọ òun náà ni ó sí Ọlọ́run bẹ ní gáàrù Hira ìjọ òun ni àyà 5 àkọ́kọ́ àyà tó kọ́ sọ̀kalẹ̀ fún Nábì àyà 5 péré iná ló sọ̀kalẹ̀ nínú oṣù Ramadan yẹn ó ti sọ̀kalẹ̀ sánmà ayé wọ́n wá mú 5 fún wọn nù rẹ̀ wọ́n ní Iqra bismi rabbikal ladhi khalaqa
خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم القرآن علم الإنسان ما لم يعلم. máa ń tó sọ̀kalẹ̀ náà nínú oṣù Ramadan wọn á dá a padà ìjọ tálù Kùránì wá sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ tó yẹ pé àyà márùn-ún ló sọ̀kalẹ̀ ńjọ́ náà òun ni àkọ́kọ́ bí Ìsá ànábì ìjọ òun la fún sàtì wípé ọ̀dà ànábì ó wá lò ọdún 13 ní Mákà gbọ́ ó lò oṣù Ramadan 13 nílùú Mákà ó wá dé Madina ó wá lò ọdún àkọ́kọ́ ìgbà tí ó dọdún ẹlẹ́ẹ̀kejì ní àwẹ̀ dé. Masha Allah. ọgbọ́ ọdún ẹlẹ́ẹ̀kejì ní kíni dé iná làwẹ̀ dé láàrin sísọ Al-Qur'ani kalẹ̀ àti àwẹ̀ tí à ń gbà tọ́jú ọ̀ràn yàn yìí ọdún 15 ní bẹ láàrin wọn tí wọn ò fi mara wọn. njọ́ Al-Qur'ani kọ́kọ́ sọ kalẹ̀ Al-Qur'ani sọ kalẹ̀ ní jumla wahida sísọ Qur'ani kalẹ̀ òun kìí ṣe pé gbogbo ẹ̀ lọ́sọ̀ kalẹ̀ fún Ànábì Ọlọ́run mú wá màláìka lè mú wá hasbal waqa'i wal ahadas nítorí bá ti ṣẹlẹ̀ wọ́n tún mú nú ẹ̀ wọ́n tún jù sí ìṣẹ̀lẹ̀ tí ó tún ṣẹlẹ̀ Ọlọ́run ti ma gbogbo ẹ̀ gbogbo tí ó ṣẹlẹ̀ láyé Al-Qur'ani sọ ni àti gbogbo ntọ́lọ́run bẹ́ẹ̀ sọ fún Ànábì àti ìṣẹ̀lẹ̀ tí ó padà ṣẹlẹ̀ Ọlọ́run ti sọ gbogbo ẹ̀ kalẹ̀ ó ti sọ jumla kalẹ̀ ó ti sọ kalẹ̀ tí ìṣẹ̀lẹ̀ yìí bá ti wá dé àyà rẹ̀ ti wà bẹ́lẹ̀ yìí bá ti dé àyà rẹ̀ ti wà Ọlọ́run àti wọn jagun àyà rẹ̀ ti wà kalẹ̀ gbogbo ń tó ṣẹlẹ̀ sáà Nábì tó fi lo ayé òun Ọlọ́run ti bá rìkọ́dù ẹ̀ kalẹ̀ síbi àyà tí bá ti wá ń ṣẹlẹ̀ àyà ọmọ lọ́lẹ̀ bá tí bá ti ń ṣẹlẹ̀ àyà ọmọ lọ́lẹ̀ bá ó wá lo ọdún 15 bẹ́ẹ̀ kó tó di kó dé lóbi ajẹ́ pé tíṣí Ramadanat Ramadana 9 ni Ànábì gbà ó lo ọdún 9 ní Madina ayé bẹ̀ kọ́ ni ọdún 10 ní Maka ọlọ́dún 10 Maka ọdún kejì iná làwẹ̀ dé ló dé bá olu 13 Maka ó ṣe wọn àfáà yìí olu 10 Madina tí mo fẹ́ wí nù ọdún kejì tó wá dé Madina iná ni àwẹ̀ di ọ̀ranyàn fún lọ́dún kejì ló fi wá jẹ́ àwẹ̀ 9 tí ọgbà ọdún 14 gbáko ó sì ti wà pẹ̀lú inzalu Al-Qur'an lẹ́yìn ọdún 14 tọdún 15 ó pè ní àwẹ̀ tó di ọ̀ranyàn ló fi já sí wípé kìí ṣe inú àwẹ̀ ni Al-Qur'ani sọ̀kalẹ̀ àmọ́ nínú oṣù Ramadana ló sọ̀kalẹ̀ a gbọ́dọ̀ mọ̀ yàtọ̀ tí ń bẹ láàrin saharu Ramadan àti shiyamu Ramadan. شهر رمضان الذي أنزل فيه القرآن ẹ mú yín lọ́ba. للناس وبينات من الهدى والفرقان. ó ní wọ́n máa béèrè lọ́wọ́ rẹ bẹ́ẹ̀. فإن منكم الشهر فليصمه ومن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم nta gbọ́dọ̀ ẹwọn kan ẹnu mọjọra awi yìí nìsín abẹ́ẹ̀gbọ́ ẹnu mọjọra awi yìí nìsín kò yí ẹni tí ò yé ẹ gbọ́ torí wípé gbogbo wa náà gbà wípé Al-Qur'ani sọ̀kalẹ̀ nínú àwẹ̀ bí ìgbà tó yẹ pé Ànábì ń gbàwẹ̀ lọ́wọ́ lọ́lọ́run sọ̀kalẹ̀ kò tí ẹ̀ tí ì máa ti ń jẹ́ àwẹ̀ oṣù tá ń gbà yìí kò tí ì sí àwẹ̀ Ramadan oṣù Ramadan ní ń bẹ èyí wọn lọ́wọ́ túmọ̀ wípé kìí ṣe inú àwẹ̀ Ramadana lọ́sọ̀ inú oṣù Ramadana lọ́sọ̀ oṣù Ramadana ní ń jẹ́ ìgbà tó wá dé lọ́wọ́ padà wá di ṣìyàmù Ramadan yọ máa pé wọ́n wá àsáfà ṣáàrù yọ máa jẹ́ ṣìyàmù ṣáhárì Ramadan ṣe ọ̀rọ̀ náà wọ́n àzábà síyámù wọ́n àzábà ṣáàrù ni síyámù ṣáàrù Ramadan iná ní jẹ́ kò sí ti ń jẹ́ pípí à ń gba ṣáàrù Ramadan àgbà ṣáàrù Ramadan à ń gba síyámù ṣáàrù Ramadan à ń gba àwẹ̀
oṣù Ramadan àmọ́ à ń gba oṣù Ramadan rárá sẹ́yìn gbogbo àwọn kìíní yìí bí wọ́n sọ̀rọ̀ awì yìí ó lè fẹ́ẹ̀lì ẹlòmíì nínú kíláàsì yunifásitì tó ń lọ yóò fẹ́ẹ̀lì rẹ̀ tán bá wá ní sínú àwẹ̀ ni Kùránì sọ̀kalẹ̀ ní àbí ìsinú àwẹ̀ wá ní inú àwẹ̀ ni mẹ́rin ẹ̀ wá ṣáàrù Ramadan lẹ́sìn ounzila fihi wọn ni ṣáàrù Ramadan bò ṣìyàmù Ramadan àbí ṣáàrù Ramadan torí wípé ọdún mẹ́ẹ̀ẹ́dógún ní ń bẹ láàrin sísọ Kùránì kalẹ̀ pẹ̀lú kí àwẹ̀ wọn tó di ọ̀ranyàn Al-Kùránì wá sọ̀kalẹ̀ fún Ànábì ní 23 years ní fi ń sọ díẹ̀ ìgbà tó pé 23 years ní Kùránì parí. ọgbọ́ àbá wa tọ́lá gbé ẹ̀ndín lẹ̀ ibadallah rijalallah àyínú náà bí àwọn nílá ẹ̀wì ọlọ́run jọ dámú ẹ ibadallah rijalallah ibadallah rijalallah àyínú náà bí àwọn nílá ẹni ọba ńlá akọba ń wí bẹ́ẹ̀ ẹ dákun máa ń sóde ẹ bá ń dá padà sọ́dọ̀ bàbá mùdírù gbogbo ẹni ọba nífẹ̀ẹ́ bàbá yẹn àyè kọ́ máa bá ń ṣàdúrà náà ibadallah rijalallah ibadallah rijalallah àyínú shaykh habiballah ọlọ́run jọ dààmú yín. wakunu awnahu billah wakunu awnahu billah asaya sọ bifadlillah. ya mudirana asibuka Allahu wa man ittaba'aka minal mu'minin. إلهي يسر لي عيشا إلهي يسر لي عيشا إلهي يسر لي عيشا إلهي يسر لي عيشا لعبدك شيخ حبيب الله. إلهي يسر لي عيشا إلهي يسر لي عيشا إلهي يسر لي عيشا لعبدك شيخ حبيب الله. إلهي ربنا سلم 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 وبين الله حبيب الله. gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ bàbá lágége ọlọ́run nífẹ̀ẹ́ yìí náà ọlọ́run wọ́n sá wọlé la ilaha illallah ọlọ́run má fi kú tó yá wọ́n pa bàbá mudir ọlọ́run làwọn lọ́wọ́ gbogbo tí ń jẹ́ ogun ọ̀tá ọlọ́run Muhammadu Rasulullah anta asbuna wa ni'mal wakil anta asbuna wa ni'mal wakil gbogbo ẹ̀yin olólùfẹ́ bàbá lágége ọlọ́run ó jẹ́ ẹsẹ̀ ríire ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ ọlọ́run lára wa tẹ́ nífẹ̀ẹ́ ọlọ́run lára wa wọ́n yẹ pé bẹ́ẹ̀ bàbá alágége lẹ ní. ìfẹ́ bàbá alágége àgbàlẹ́. òun lẹ transfer sára wa. òun lẹ transfer sára tíya. ẹ̀rí nǹkan báyìí. ẹ̀rí nǹkan bí. bàbá yẹn ìfẹ́ rẹ̀ lẹ ní. ìfẹ́ náà ìfẹ́ bàbá náà lẹ ní. bàbá náà ní bẹnu sàdúrà fẹ́ nìkan ọ̀rọ̀ ń tọ̀ wọ́n mọ̀ tuntun. bàbá náà bàbá yẹn bẹnu náà dùn àlẹ́ nìkan ìtúwọ́ ọdún yẹn dún ni. a ti ń bá bọ̀ wá náà pẹ́. àmọ́jọ́ tí bàbá wa ní Jackmel. ìgbà tí bàbá dẹ́kun ayé pé Jackmel. òun ni kọ́ wá ṣe wá sí. ọ̀dàmùtú tẹ̀lé yẹ ọmọ aláàkàrà nìkan. nẹ́sàn-án ọ̀kí nẹ́sàn-án ọ̀kí ń jọ́nà farabalẹ̀ àfà nẹ́sàn-án ọ̀kí ń jọ́nà bàbá wa ní Jackmel kọ́ wá ṣe wá sí. wọ́n wá ṣe wá sí níwájú bàbá mudiru bàbá wa ní Jackmel àfà ni bàbá ní mímà lélẹ́yìí
àfa lélẹ́yìí bàbá mùdírù ti pè mí láàfa ọkẹni tí ó pè mí yé sàfa níjọ́ bàbá náà ti wá wí bẹ́ẹ̀ lọ́lọ́ nǹkan mi sí gbogbo ẹni tí bàbá náà bá fa hansa dúà fún àdúrà rẹ̀ gbà láwọn tí wọ́n gbé kinní wá tí wọ́n á fi sábẹ́ kinní àgbákò ti bá wọn bàbá ti yanjú ọ̀rọ̀ wọn lọ́dọ̀ Ọlọ́run ó ní sọ lẹ́ẹ̀kan wípé wọn ò gbọ́dọ̀ bímọ tí ó yanjú mọ́ láyé ọba tó wá fèmí sínú àwọn tí ń nífẹ̀ẹ́ ntọ́lọ́hún fẹ́ tó sì ṣèso báyìí lẹ́ẹ̀bí màgbẹ́ ni tí ń bá ń bínú ntọ́lọ́hún fẹ́ ní èso ogún ní oṣù fún òun náà Ọlọ́run kọ́ wọlé bàbá náà gbogbo ẹ̀yin ya wa àtẹ̀yin bàbá wa àti gbogbo jàmá àtẹ̀yin tẹ́ ẹ gbọ́ wá sí lónìí ní àdúgbò wọlé wa yìí ní owó dùn ní sáfẹ́jọ́ gbogbo yín pátá Ọlọ́run jẹ́ serire gbogbo yín lẹ́ẹ̀ rí oore sí láyé ẹni ọba sí àmì Ọlọ́run jọ dáa fún bẹ́ẹ̀ àbá àwọn atọ́lágbé mo fẹ́ ṣàdúrà fún yín àdúrà tí mo wá fẹ́ ṣe yìí